A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìfẹ́ mi sí ọ títí láé ni, èyí ni àkọlé ọ̀rọ̀ tí opó olóògbé olórí ológun Taoreed Lágbájá kọ sílẹ̀ fún ọkọ rẹ̀ níbi ẹ̀yẹ ìkẹyìn bí ó ti ṣe ìrántí ọdún bíi 17 tí wọ́n jọ lò papọ̀ gẹ́gẹ́ bí àjọṣepọ̀ tí wọ́n kọ́ sórí ìfẹ́, ọ̀rẹ́ àti àtìlẹ́yìn. Ìròyìn jábọ̀ wípé Lágbájá di olóògbé ní ọjọ́ 5 oṣù kọkànlá, wọ́n sì sin ní ọjọ́ 15 oṣù kọkànlá, bí ó tilẹ̀ jẹ́ wípé ó gbà wípé àkókò tí wọ́n jọ lò papọ̀ kéré jọjọ, ṣùgbọ́n ó fi ìmoore hàn sí ìwọ̀nba àkókò tí wọ́n jọ lò papọ̀ tí ó ní ó jẹ́ ìtọ́nà fún un. Maria ṣe ìrántí àjọṣepọ̀ wọn tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2007, ọjọ́ tí wọ́n jọ jẹ́jẹ̀ẹ́ láti lo ìgbésí ayé wọn papọ̀ títí láé. Ó ṣe àpèjúwe ọkọ rẹ̀ ní ẹni tí ó nífẹ̀ẹ́ rẹ̀, tí ó fẹ́ tirẹ̀, tí ó fi àkókò sílẹ̀ fún bí ó ti ń pè é ní agbára rẹ̀ àti orísun ayọ̀ rẹ̀. Maria ní Lágbájá kó ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ wọ inú ayé rẹ̀, ó dá ìdùnnú tí kò ṣeé fi ẹnu sọ sílẹ̀ fún un. Ó ní gbogbo ìgbà ni òun máa ń wo ẹ̀yìn wò láti rí bí ìfẹ́ àti okun rẹ̀ ṣe tó. Ìdí nìyí tí ó fi ní ìgboyà láti sọ ní gbangba wípé ìfẹ́ òun sí i títí láé ni. Opó yìí ní pẹ̀lú bí ọwọ́ Lágbájá ṣe kún tó, ó sì máa ń fi àkókò sílẹ̀ fún àwọn ọmọ rẹ̀ Emmanuel àti Dára. Bí ó ṣe ń yẹ ìwé wọn wò ló ń bá wọn yanjú ìṣòro ìṣirò wọn tàbí kí ó bá wọn ṣeré. Lágbájá jẹ́ bàbá gidi àti ẹni àwòkọ́ṣe sí wọn. Maria wá béèrè wípé ní báyìí ta ni yóò máa béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó ń lọ nígboro, kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, ta ni yóò pè é ní ọ̀gá mi, the boss, gẹ́gẹ́ bí ó ti máa ń pè é, tí yóò kó o mọ́ra lówùúrọ̀ kí ó tó jáde nílé lọ ibiṣẹ́. Gbogbo nǹkan wọ̀nyí ni Maria ní òun yóò ṣe àfẹ́rí lọ́dọ̀ ọkọ rẹ̀ Lágbájá títí di ìgbà tí wọn yóò tún pàdé lẹ́sẹ̀ Jésù níbi tí wọn kò ti ní yára mọ́. Sùnre o, dádì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá tó ń gbógun ti àwọn ajínigbé ti fi ọwọ́ ṣìkún òfin mú òṣìṣẹ́ ológun kan tí wọ́n ti gba aṣọ lọ́rùn rẹ̀, Emmanuel Anthony, ẹni ọdún 24, lórí ẹ̀sùn wípé ó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ajínigbé tí wọ́n ti gba mílíọ̀nù 3 náírà lọ́wọ́ ẹni wọ́n jí gbé. Anthony tó ní òun sìn lábẹ́ iléeṣẹ́ ológun fún ọdún 14 pẹ̀lú ilẹ̀ òkèèrè lábẹ́ àjọ United Nations ni wọ́n lé lẹ́nu iṣẹ́ ní oṣù kínní ọdún 2024 fún oríṣiríṣi ẹ̀sùn àti àṣemáṣe. Anthony pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ kan David Agbebaku tí ó ti wà ní àkàtà ọlọ́pàá báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a gbọ́ wípé wọ́n rin ìrìnàjò láti ìlú Ìbàdàn lọ Ẹ̀sà Òkè ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2024 pẹ̀lú aṣọ ológun lọ́rùn. Àwọn méjèèjì jí ẹni méjì gbé, Àmọ̀lé Muiz àti Adégòkè Gbénga, wọ́n sì fi agídí gba mílíọ̀nù 3 lọ́wọ́ wọn nípasẹ̀ ìfowóránṣẹ́ pẹ̀lú money point kí wọ́n tó yọ̀ǹda wọn. Lẹ́yìn èyí ni wọ́n ṣe àfisùn ẹ̀sùn yìí sí iléeṣẹ́ ọlọ́pàá tí ìwádìí fi bẹ̀rẹ̀ láti ẹ̀ka anti-kidnapping squad tí wọ́n fi tọpinpin Anthony dé ìlú Ìbàdàn. Níbi wọ́n tẹ́ pẹpẹ wọn sí ní olú iléeṣẹ́ ọlọ́pàá ni Anthony ti jẹ́wọ́ wípé òun lọ́wọ́ nínú ìwà ìjínigbé. Ó ní ayédèrú ipò ológun ni òun fi ṣe iṣẹ́ láabi, gbogbo rẹ̀ làwọn rà fún iṣẹ́ láabi wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ẹ̀ka ìlú Àbújá ti yọ Musiliu Akínsànyà tí gbogbo ènìyàn mọ̀ sí MC Olúọmọ nípò ààrẹ gbogboògbò fún ẹgbẹ́ onímọ́tò NURTW. Bákan náà ni ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé Tajudeen Ìbíkúnlé Bàrọ́wà ní ojúlówó ààrẹ ẹgbẹ́ NURTW bí wọ́n ti ní ìdájọ́ Industrial Court tí ó wáyé ní ọjọ́ 11 oṣù kẹta ọdún 2024 sì fìdí múlẹ̀. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ẹ̀sùn tí Najim Usman Yassin, Tajudeen Àgbẹ̀dẹ àti àwọn mìíràn pè tako ìpinnu Industrial Court láti rí Bàrọ́wà gẹ́gẹ́ bí ààrẹ kò lẹ́sẹ̀ ńlẹ̀. Fún ìdí èyí,
wọ́n ti dà á nù. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn wá ṣe ìdálọ́lá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà fún afẹ̀sùnkàn, ṣùgbọ́n Bárówá ṣe àpèjúwe ìgbésẹ̀ MC Olúọmọ ní ìtàbùkù sí ìlànà òfin àti ẹ̀ka ìdájọ́. Bárówá sọ èyí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lónìí ní ìlú Àbújá. Àìpẹ́ yìí ni wọ́n ṣe ìbúra fún MC Olúọmọ gẹ́gẹ́ bí ààrẹ gbogboògbò ẹgbẹ́ onímọ́tò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kò dín ní ọmọ ìkókó 10 tí ó di olóògbé ní ilé ìwòsàn kan ní orílẹ̀-èdè India bí wọ́n ti dóòlà àwọn 39 níbi iná tí ó ṣẹ́yọ látàrí ẹ̀rọ oxygen tí ó bàjẹ́. Àwọn aláṣẹ ni ó jábọ̀ ìròyìn yìí bí wọ́n ti ní ilé jíjó kìí ṣe tuntun ní orílẹ̀-èdè India látàrí àìní ohun èlò tí wọ́n fi ń gbógun ti iná àti àìlákíyèsí. Iná yìí ni a gbọ́ wípé ó ṣẹ́yọ láàrin aago 10:30 alẹ́ ọjọ́ Ẹtì àná ní Maharani Lakshmibai Medical College ní Jhansi, láàrin ọ̀pọ̀lọpọ̀ kìlómítà sí olú ìlú New Delhi. Àkàálẹ̀ fídíò ṣe àfihàn àjókù ibùsùn àti ògiri inú wọ́ọ̀dù tí ẹbí péjọ síta pẹ̀lú ẹkún. Obìnrin kan ni ó ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ wípé ọmọ òun ti lọ láéláé kí ó tó gbárímú. Ọ̀pọ̀ ọmọ tí wọ́n dóòlà ni wọ́n jẹ́ ọmọ ọjọ́ kan sí 2, wọ́n sì ti kó gbogbo wọn lọ ẹ̀ka ilé ìwòsàn níbi àwọn nọ́ọ̀sì ti ń ṣe ìtọ́jú wọn. Ọ̀gá àgbà fún ilé ìwòsàn, Dókítà Narendra Senga, ní ó ṣeni láàánú wípé ọmọ 10 di olóògbé pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn. Ó ní gbogbo àwọn ọmọ yòókù ni àwọn ti ṣe àyẹ̀wò fún, gbogbo wọn ni wọ́n wà ní àlàáfíà. Gbogbo àwọn dókítà àti nọ́ọ̀sì tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ní ìgbà náà ni wọ́n ń súré kiri fún ìdóòlà ẹ̀mí àwọn ọmọ wọ̀nyí láì bìkítà fún ẹ̀mí tiwọn. Police Superintendent Gyanendra Kumar ní ìwádìí yóò bẹ̀rẹ̀ láti mọ kúlẹ̀kúlẹ̀ ohun tí ó ṣe okùnfà iná. Deputy Chief Minister fún ìpínlẹ̀ Uttar Pradesh, Bajek Pathak, ní ìpàdé pẹ̀lú àwọn òbí àti ẹbí ọmọ ìkókó tí ó di olóògbé. Ó fi ìbánikẹ́dùn rẹ̀ hàn bí ó ti dá wọn lójú wípé àwọn yóò ṣe ìwádìí. Bákan náà ni ó kéde 500,000 rupees tí í ṣe $5,900 fún ọ̀kọ̀ọ̀kan àwọn òbí tí ó pàdánù ọmọ wọn. Ìṣẹ̀lẹ̀ àná wáyé lẹ́yìn oṣù 6 tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wáyé ní ilé ìwòsàn àwọn ọmọdé ní New Delhi tí ó sì ṣekú pa ọmọ ìkókó 6. Àwọn aláṣẹ ní ilé ìwòsàn ọ̀hún kò ṣe ìforúkọsílẹ̀ dáadáa. Bákan náà ni wọn kò ṣe ètò fún ìjàmbá iná. Ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú dókítà kan àti ẹni ní ilé ìwòsàn. Ìṣẹ̀lẹ̀ oṣù karùn-ún yìí wáyé lẹ́yìn ọjọ́ kẹta tí ìjàmbá iná ṣekú pa ènìyàn 27, lára wọn ni ọmọdé ní ibi ìgbafẹ́ kan lórílẹ̀-èdè India. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.